wò dáadáa eléyìí ò ṣe gbé kúrò. Ọjọ́ tí ìgbín bá tẹnu bọyọ̀ ọjọ́ náà ni máa gbọ̀nà ń lọ. Ọjọ́ tí ìgbín bá tẹnu bọṣẹ́ ọjọ́ náà ni ìdórúkọ ń débá. Ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí fún gbogbo ọmọ ológo pátá. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi o. Gbogbo ẹnikẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ rẹ tó lóun máa fi ìfàsẹ́yìn bá ọjà tó lóun ò ní jẹ́ kó rọ́nà lọ tó o bá rí àmì ṣe tó sì rí fídíò yìí ṣẹ̀ fẹ́yàn méje lónìí yìí wọ́n máa gbọ̀nà ń lọ. Yàbíjára alíkìyí mútàdá ilé àṣàdára alákàtà rújálì àṣẹdáàmì èèyàn méje ni kó máa ṣẹ̀ fídíò yìí fún. Gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ rẹ tó lọ ra ìgbín láti fi bà tiẹ̀ jẹ́ tó fi lelele tó fi bá lónìí yìí àti olóògbà tó ń kọ́ fi parí ogun ilẹ̀ lánàá gbé wọn rìn. Jíròkò rárá lórúkọ tó pè wọ ilẹ̀ ánìmì lórúkọ tó pè wọ bá ilẹ̀. Mo sọ̀rọ̀ àṣẹ jáde gẹ́gẹ́ bí ipò àti ìtìjú rìbìbú abú àràbàtàbú àjàlélẹ̀ jìjìjì ẹ̀rí tabú ara àjàlélẹ̀ gìmì kúlíbú rabatabú àjàlélẹ̀ mìmìmì. Láti òní yìí lọ gbogbo àlá ibi tó ń lá lójú àlá pípò òun ṣàgbín lójú àlá ó ń jẹ̀gbín lójú àlá pé wọ́n fún ẹ nígbín lójú àlá tó mọ̀ pé ìfàsẹ́yìn ló túmọ̀ sí. Lónìí yìí àwọn tó wà ń di ọ̀rọ̀ rẹ̀ ogun ìdílé tó wà ń di ọ̀rọ̀ rẹ̀ yẹn tó fi ń ṣàgbín lójú àlá tí wọ́n fi sọ pé kó má mú yẹs tó fi sọ pé kó má rọ́nà lọ tó fi lelele tó fi bá lónìí yìí lógun yẹn ṣẹ́. Mo wí o ẹ̀jẹ̀ Jésù gbogbo májèlé ojú oorun tó ti jẹ pẹ̀lú ìgbín lójú oorun èyí tó fa eré rẹ sẹ́yìn tó fi lelele tó fi bá lónìí yìí ẹ̀jẹ̀ Jésù foró májèlé yẹn jáde lára rẹ iná Ọlọ́run gbé jáde di aṣẹ́gun látòní ìlọ ó bọ́ lọ́wọ́ ogun látòní ìlọ ó bọ́ lọ́wọ́ ìkà ọwọ́ ọ̀tá láyè rẹ gbiná ọwọ́ ibi láyè rẹ di òfo ó ti di aṣẹ́gun ìdè ti wọlé Jésù Olúwa wa àmín sí ẹ̀rẹ̀ fẹ́yàn méje o.